nídìí eré tíátà Hubert Ògúǹdé fi ọgbọ́n ńlá gba ipò kínní mọ́ Bobby Benson lọ́wọ́. Nínú oṣù kẹta ọdún 1950, Bobby Benson gbé eré rẹ̀ kọjá ibi tí Hubert Ògúǹdé pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ kò rò pé yóò gbé e dé rárá. Lọ́jọ́ 4 àti ọjọ́ 5 oṣù náà ló ṣeré ní Ìbàdàn, ìyẹn Bobby ni o. Ọjọ́ 6 ló ṣeré ní Ìkẹjà, ó ṣeré ní Òṣogbo ní ọjọ́ 7, ó ṣeré ní Benin ní ọjọ́ 10, ọjọ́ 11 ló sì ṣeré ní Sápẹ́lẹ́, ọjọ́ 13 àti ọjọ́ 14 oṣù náà ló fi ṣeré ní Warri, ó ṣeré ní Onitsha ní ọjọ́ 16, ní ọjọ́ 17 àti ọjọ́ 18 oṣù kẹta yìí ní Bobby Benson ṣeré ní Enugu, ọjọ́ 16 sí ọjọ́ 25 oṣù náà ló ṣeré ní Calabar, wọ́n ṣeré ní Aba ní ọjọ́ 28 sí ọjọ́ 29, wọ́n sì parí eré wọn ní Pọ́tà ní 30 ọjọ́ àti ọjọ́ 31 oṣù kẹfà. Ní ọjọ́ 4 oṣù kẹrin ọdún 1950 yìí tí wọ́n padà wọ ìlú Èkó wá pẹ̀lú ariwo ńlá àti ìlù pẹ̀lú fèrè láwọn èèyàn fi pàdé Bobby Benson àti àwọn eléré rẹ̀. Nígbà náà ni àwọn Ògúǹdé ti rí i pé ọ̀rọ̀ tí wọ́n rò pé kò lè gba ilé lọ́wọ́ àwọn ti fẹ́ gba odò, ó sì fẹ́ gba ọ̀nà oko pàápàá. Ṣùgbọ́n ọlọ́gbọ́n ni Ògúǹdé, ó mọ̀ pé ohun tí Bobby ń ṣe ni láti yí ìfẹ́ àwọn èèyàn padà sí orin àti ìlù àwọn ará ìlú òyìnbó. Ó ní Bobby ti jẹ́ kí àwọn èèyàn tún fẹ́ràn orin àti ìlù àwọn òyìnbó pẹ̀lú ijó wọn. Bó bá sì ṣe pé ìyẹn náà ni àwọn èèyàn ń fẹ́, eré tí òun náà mọ̀ ọ́n ṣe ni. Kíá lòun náà yí torin tìlú rẹ̀ padà nígbà tí yóò sì tún ṣe eré kan tó jẹ́ Igbó Dúdú ní ọdún 1950 yìí. Orin àti ìlú jáàsì ló dàbolẹ̀ nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ eré náà. Kò sí irú ẹ̀ níbì kan rí. Kò sí irú fèrè tí àwọn Bobby ń fọ́n tí òun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ kò lè fọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n sì mọ ijó ìlú òyìnbó yìí jó bíi kà sí nǹkan. Àgàgà obìnrin kan tó wà lẹ́yìn rẹ̀ tí wọ́n jọ lọ sílùú òyìnbó níjọ́sí, ìyẹn Clementina Adéṣẹwà. Báyìí ni ìjà orogún náà ń lọ láàrin àwọn eléré méjèèjì. Kálukú wọn sì ń ṣọ́ ara wọn lọ́wọ́ lẹ́sẹ̀. Wọ́n fẹ́ mọ ọ̀nà tí wọn yóò gbà yọ síra wọn. Ní ọdún 1952 nínú oṣù kẹwàá ọdún náà, àwọn ẹgbẹ́ Ògúǹdé fẹ́ ṣeré kan níbi tí ọ̀rọ̀ òun àti àwọn Bobby sì lè dé nígbà náà. Ìkéde àràmẹ́rìírí kan ni wọ́n ṣe. Ìkéde náà lọ báyìí pé kéré o kéré o kéré o, àwa eléré Ògúǹdé ló ń pe ẹ̀yin ará Èkó àti ẹ̀yin tí ẹ wà ní ìsàlẹ̀ odò kí ẹ wá wo eré ńlá kan tí a pè ní Owó Èṣù, Mr. Devil's Money, èyí tí Hubert Ògúǹdé ṣẹ̀ṣẹ̀ kó jáde ní gbọ̀ngàn Glover Memorial Hall ní kẹ́ẹ̀tì wá wò ó ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 10 oṣù kẹwàá ọdún 1952. Ògúǹdé ti ṣèlérí pé òun yóò fún yín ní àwọn orin tuntun. Ó ti ṣèlérí pé àsìkò yìí ni òun yóò fi orin ìbẹ̀rẹ̀ eré òun lé Bobby Benson wọlé pátápátá pẹ̀lú irinṣẹ́ tuntun tí òun ṣẹ̀ṣẹ̀ rà. Nítorí bẹ́ẹ̀, má kùnà láti wá wo eré yìí o. Bí ó bá jẹ́ ọ̀nà jíjìn ni òun gbé, tètè wọ rélùwéè tàbí takisí. Bí ó bá ṣe pé ilé ìwòsàn ló wà lórí bẹ́ẹ̀dì, tètè sọ fún dókítà kó tú ọ sílẹ̀. Bó bá sì ṣe pé kìnní kan ń ṣe ọ́ lára ni, tètè sáré kiri àdúgbò kí ara rẹ̀ lè yá gágá. Bí o bá rí i pé o fẹ́ pẹ́ jù, má dúró rárá o, tètè wọ takisí. Bí nǹkan ti rí láàrin àwọn òṣèré méjèèjì rèé tí àwọn ará Èkó àti àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ sì ń gbádùn eré wọn, nítorí kálukú ló ń ṣe bí eré tòun yóò ṣe dára ju ti ẹnìkejì lọ. Ṣùgbọ́n ọ̀nà Ògúǹdé pọ̀, nítorí pẹ̀lú bó ṣe ń kọ orin òyìnbó tó ń jó ijó wọn nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ eré yìí, kì í gbàgbé láti ṣe eré rẹ̀ ní èdè Yorùbá tó dára. Àṣà Yorùbá kò sì fìgbà kankan kúrò nínú eré rẹ̀ tó ń ṣe. Èyí jẹ́ kó máa rí ọwọ́ mú ju Bobby tó jẹ́ kìkìdá eré òyìnbó nìkan lòun ń dojú kọ lọ. Nígbà tí Ògúǹdé yóò tilẹ̀ wá ṣe gegele lórí gegele, ó bẹ̀rẹ̀ sí fi eré sọ àwọn ìtàn pàtàkì tó jẹ́ ìtàn àtijọ́ tí wọ́n bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kan. Irú eré bẹ́ẹ̀ tó kọ́ ṣe ni wọ́n pè ní ààbọ̀ àti ààbọ̀, half and half. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni eré náà sì di eré ńlá. Ìtàn ńlá kan ni ìtàn náà. Ìtàn náà ni Ògúǹdé sì sọ di eré. Ìtàn ọdún kan tí wọ́n ń pè ní Igogo ni. Ìtàn obìnrin kan báyìí ni Orosìn tó jẹ́ ọ̀kan nínú àwọn ayaba ọlọ́wọ̀ ìlú Ọ̀wọ̀ kẹsàn-án, ọlọ́wọ̀ rẹ̀rìn gẹ́ngẹ́,
ọkùnrin ọba jagunjagun yìí ló gbé arẹwà obìnrin kan níyàwó. ọ̀rọ̀ náà ló sì padà di nǹkan tí wọ́n fi sọ di eré àti ọdún Ìgògò nílùú Ọ̀wọ̀ títí di bá a ṣe ń sọ yìí. àwọn òpìtàn kan sọ pé Uwá gan lórúkọ obìnrin yìí, ṣùgbọ́n Òrosìn lórúkọ tí wọ́n tẹ̀ mọ́ lórí ni. wọ́n ní ọmọbabìnrin ìlú Àfó ni o, pé ó ga, ó sì gbọ̀nlẹ̀, ó sì pupa fò. bẹ́ẹ̀ ni ọmú ìgbà àyà rẹ̀ tóbi, ṣùgbọ́n kò lójú awẹ́ rárá, lákìrìbò tó ní. yàtọ̀ sí èyí, oríṣiríṣi agbára ló wà lọ́wọ́ òun nìkan. àwọn kan sọ pé a máa yí padà di ẹkùn tí yóò sì bọ́ àwọ̀ ara rẹ̀ síbì kan tó bá ṣọdẹ lọ títí, yóò sì tún padà wá láti wá gbé àwọ̀ rẹ̀ wọ̀. àwọn mìíràn sọ pé bí obìnrin náà bá fi lè yàgbẹ́ bó ti ń ya ìlẹ̀kẹ̀ iyùn, bẹ́ẹ̀ ni yóò máa ya sẹ̀gi. èyí náà làwọn alágbára ṣe ń fẹ́ láti fẹ́ kí wọ́n fi ṣe aya. Òrosìn lọ sọ́dọ̀ ọba Ìmíní, ó lóun yóò yàgbẹ́, nìyẹn bá lé e. ó lọ sí Ìkọ̀lé Èkìtì, ó lóun yóò yàgbẹ́, nìyẹn náà bá tún lé e. ṣùgbọ́n nígbà tó dé Adó Èkìtì, ewé Adó ní kó yàgbẹ́. bẹ́ẹ̀ ni ìgbẹ́ obìnrin náà sọ ìwí di olówó rẹpẹtẹ. ṣùgbọ́n ìyẹn kò sọ pé kó má padà lọ sínú igbó ṣọdẹ tí yóò sì bọ́ ẹ̀wù ènìyàn sílẹ̀ tí yóò gbé ti ẹkùn wọ̀. níbi tó ti ń ṣe èyí lọ́jọ́ kan ni Ọlọ́wọ̀ rẹ̀rẹ̀ gẹ́gẹ́ tí òun náà jẹ́ jagunjagun ńlá kan ti bá obìnrin náà pàdé lọ́jọ́ kan. bó ti bọ́ ẹ̀wù rẹ̀ sílẹ̀ tó lọ ní ọkùnrin náà kó, ó sì dúró dè é títí tó fi padà dé. ìgbà tó dé tó ń pa rìdàrìdà ní Ọlọ́wọ̀ bí léèrè pé kí ló ń wá gan. ó sì sọ fún un pé ẹ̀wù òun ni Ọlọ́wọ̀ bá fi hàn án. ó ní òun ò ní kó fún o, òun kàn fi hàn ni àfi tó bá ṣèlérí láti fẹ́ òun, nítorí òun pàápàá ti rí i pé arẹwà obìnrin gbà ní. nígbà tí Òrosìn bẹ Ọlọ́wọ̀ títí tí ìyẹn kò gbà, tí ìyẹn ò sì dá a lóhùn, ló bá ṣèlérí fún un pé òun yóò fẹ́. ṣùgbọ́n ó ṣe ìkìlọ̀ fún o pé lọ́jọ́ tó bá tú àṣírí òun, tàbí lọ́jọ́ tí ẹnikẹ́ni bá mọ bí òun ṣe jẹ́, lọ́jọ́ náà ni òun yóò fi í sílẹ̀ lọ o. níbẹ̀ náà ló sì ti ka oríṣiríṣi èèwọ̀ fún Ọlọ́wọ̀. ó sọ pé yàtọ̀ sí pé wọn kò gbọ́dọ̀ mọ bí òun ṣe jẹ́, kò sẹ́ni tó gbọ́dọ̀ sọ ẹrù ìdí igi tó ń gbé bọ̀ láti oko mọ́lẹ̀ níwájú òun o. bẹ́ẹ̀ ni wọn kò gbọ́dọ̀ lọ ilá lórí ọlọ lójú òun. bẹ́ẹ̀ ni wọn kò gbọ́dọ̀ da omi sílẹ̀ níbi tí òun bá wà. Ọlọ́wọ̀ dá a lóhùn pé gbogbo eléyìí ni kékeré mà ní lọ́dọ̀ tòun o. gbogbo ohun tó fẹ́ lòun yóò ṣe, òun kò sì ní fi sí àárín àwọn olórí tó kù débi pé wọn yóò ṣe gbogbo ohun tó sọ yìí lójú ẹ̀. ilé ọ̀tọ̀ ni yóò máa gbé nínú ààfin òun. báyìí ni Ọlọ́wọ̀ mú Òrosìn ìyàwó tuntun wálé, ni wọ́n bá jọ ń gbé. ṣùgbọ́n ọba yìí ti fẹ́ràn ìyàwó rẹ̀ tuntun náà jù, nítorí gbogbo aráàlú ni wọ́n ń pariwo pé àwọn ò mà rírí obìnrin tó rẹwà bẹ́ẹ̀ yẹn rí. ṣùgbọ́n gbogbo bí Ọlọ́wọ̀ ṣe ń ṣe síyàwó tuntun yìí, inú àwọn olórí tó kù kò dùn rárá o. inú wọn ò dùn láàfin. kí ló ní táwa ò ní? kí ló jẹ́ táwa gan ò jẹ́? ẹwà wo ló kúkú wà lára ẹ̀ tó tó báyìí? àbí nígbà wo gan tiẹ̀ ní ọkọ wá di abóbìnrin kù? gbogbo àwọn ìbéèrè tí wọ́n ń bi ara wọn nìyí. wọ́n sì ro ọ̀rọ̀ náà títí kò já wọn nínú. nígbà tí wọn kò sì lè dojúkọ Ọlọ́wọ̀ láti béèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀, kálukú dákẹ́ jẹ́ ni. nígbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí wá ìtẹ́ àti ọ̀nà tí wọn yóò fi mú obìnrin náà. wọ́n ń wá ohun tí wọn yóò ṣe tí yóò bà ẹwà rẹ̀ jẹ́. olórí àwọn olórí níbẹ̀, obìnrin kan tí wọ́n ń pè ní Yèyé Ṣá, ló pe àwọn olórí tó kù jọ. ó sì sọ fún wọn kí wọ́n wá àṣírí Òrosìn fóun. ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe wá a tó, wọn kò rí àṣírí náà gbọ́ níbìkan, wọn kò sì mọ ohun tó fi ń ṣagbára. nígbà náà ni wọ́n ronú títí. Yèyé Ṣá sì sọ pé òun ti mọ ohun tí òun yóò ṣe òjàre. ni wọ́n bá dáná àsè, wọ́n ṣe àsè rẹpẹtẹ láàrin ara wọn, wọ́n sì ra ọ̀pọ̀lọpọ̀ ẹmu. níbi tí wọ́n ti ń ṣe fàájì ni wọ́n ti fa kábíyèsí sí kọ̀rọ̀, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí rọ ọlọ́tí dáadáa. ìgbà tí wọ́n rí i pé ó ti yó kẹ́rikẹ́ri ni wọ́n wá bẹ̀rẹ̀ sí bí léèrè àwọn ọ̀rọ̀ oríṣiríṣi. wọ́n ń tàn án láti gbọ́ tẹnu ẹ̀. wọ́n bí ibi tí agbára Òrosìn wà àti bó ṣe kúkú rẹwà bẹ́ẹ̀ yẹn. wọ́n ní àwọn ti mọ̀ pé kì í ṣe èèyàn lásán, ṣùgbọ́n kí ọkọ àwọn jọ kó sọ ohun tó fi di arẹwà bẹ́ẹ̀ fáwọn. ńlọkọ wọn bá fojú ọtí sọ gbogbo ẹ̀ fún wọn. lẹ́yìn náà ni wọ́n tó jẹ́ kó sun oorun ọjọ́ náà. tìdùnnú làwọn sì fi túká. kò pẹ́ ni Ọlọ́wọ̀ lọ sí ojú ogun. bó sì ti jáde nílé ní àwọn ìyàwó tó kù pé ara wọn jọ. wọ́n kó ara wọn jọ, wọ́n bẹ̀rẹ̀ ète tuntun.
wọ́n sì múra láti yanjú obìnrin náà kí ọkọ rẹ̀ tó dé. Lẹ́yìn tí wọ́n ti gbáradì pátápátá ni wọ́n ránṣẹ́ pé obìnrin yìí wọ́n ní ìyáálé àwọn àgbà ń pè é olórí ńlá pátápátá. ń lòun náà bá jáde nínú ọlá ńlá ẹ̀, ṣùgbọ́n nígbà tí yóò yọ sí ọ̀dọ̀ yèyé ṣá yìí, ó ti bá olórí kan tó ń lọ ilá lójú ọlọ ata. Bó sì ti ń wọlé ní ọ̀kan ju ẹrù igi oko lulẹ̀ gbìí níwájú ẹ̀. Ìyẹn ló sì ń ṣe lọ́wọ́ nígbà tí olórí míì yí agbada omi kan dànù sílẹ̀ẹ́lẹ̀. Lẹ́yìn náà ni olórí àgbà fúnra ẹ̀ sọ̀rọ̀ pé máa jẹ máa mu, ẹ̀rù rẹ̀ ń bẹ lórí àká o. Gbogbo ọ̀rọ̀ náà yí òrò sẹ́yìn. Ó mọ̀ pé àṣírí òun ti tú, ó sì bínú wọlé. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ó sì bínú jáde. Ó gbé aṣọ rẹ̀ wọ̀ lóòótọ́, ó sì ṣe bẹ́ẹ̀ lọ lẹ́yìn tó ti ṣe àwọn nǹkan kan fún gbogbo wọn. Ọ̀rọ̀ náà sì di wàhálà gidigidi nígbà tí ọkọ obìnrin náà padà dé. Ìtàn yìí ni Ògúndé sọ di eré ńlá tó pè ní ààbọ̀ ènìyàn, ààbọ̀ ẹranko. Bóyá nítorí pé eré náà jẹ́ eré ìtàn Yorùbá ni o, tàbí ìtàn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò gbọ́ rí. Òkìkí eré náà kàn láti ìlú Ìwọ̀ Òkè Òkun ni. Òun kò pe orúkọ àwọn òṣèré rẹ̀ ní Ọlọ́wọ̀ tàbí Òrosìn. Ọkùnrin ọdẹ kan ló pè ní Ọdẹ́wálé. Ọdẹ́wálé ló ṣọdẹ ló pàdé Adéṣínà nínú igbó. Ó rí i níbi tó ti ń yí àwọ̀ ara rẹ̀ padà. Àwọ̀ ara rẹ̀ yìí náà lòun náà sì kó tó di pé ó padà wá bẹ̀ẹ́ pé kó fẹ́ òun. Tí Ọdẹ́wálé náà sì sọ pé àfi tó bá gbà láti ṣe aya òun. Lẹ́yìn náà ló bá a délé tí àwọn ìyàwó rẹ̀ tó ti ní nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ sì dìtẹ̀ mọ́. Ìgbẹ̀yìn eré náà sì le nítorí níṣe ni Adéṣínà yíra padà di ẹkùn lẹ́yìn tó mọ̀ pé Ọdẹ́wálé ti tú àṣírí òun fún àwọn ìyàwó rẹ̀. Bó sì ṣe di ẹkùn ló pa ọmọ àtàwọn ìyàwó Ọdẹ́wálé kó tó bá tirẹ̀ lọ. Eré yìí fi ẹsẹ̀ Ògúndé ṣáájú ní gbogbo ilẹ̀ Yorùbá yíkáyíká. Ó sì sọ Bọ̀bí di bí igbákejì. Kálukú sì gbà pé Ògúndé ni eléré akọ́nilọ́gbọ́n, kò sì sí ẹni tí èèyàn lè fi wé e. Ohun kan tó tún wà nínú eré rẹ̀ tó sọ sókè gan-an ní ti ẹ̀tọ́ àwọn ọmọ Nàìjíríà tó máa ń jà fún, tó ṣe pé bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ òun ni yóò kọ́kọ́ gbé e jáde. Lọ́dún 1950 ló ṣeré kan tó pè ní Bread and Bullet. Eré náà sì tún kó wàhálà gidi bá a, ṣùgbọ́n ó tún sọ òkìkí rẹ̀ di ńlá ni o. Ó sì gbé e níyì púpọ̀ lójú àwọn aráàlú gbogbo. Ohun tó ṣẹlẹ̀ ni pé ní ọjọ́ 9 oṣù kọkànlá ọdún 1949 ìṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹ̀ ní ìlú Enugu, ìyẹn nílẹ̀ Ìgbò lọ́hùn-ún. Àwọn tí wọ́n ń wa èédú ni wọ́n daṣẹ́ sílẹ̀. Wọ́n yan iṣẹ́ lódì. Wọ́n ní àwọn kò ṣiṣẹ́ mọ́ nítorí pé gbogbo ohun tí ìjọba òyìnbó ti ṣèlérí pé àwọn yóò ṣe fún àwọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ni wọ́n kò ṣe. Èrè ni àwọn òyìnbó kọ́kọ́ pe ọ̀rọ̀ yìí o. Ṣùgbọ́n nígbà tí wọ́n retí títí kí àwọn òṣìṣẹ́ náà padà sí ẹnu iṣẹ́ wọn tí wọn kò padà, inú bẹ̀rẹ̀ sí bí wọn. Wọ́n sì ń wá ọ̀nà láti fi ìkanra mọ́ àwọn òṣìṣẹ́ náà. Lọ́jọ́ kan ni àwọn òṣìṣẹ́ yìí rọ́ jáde tí wọ́n ń lọ fi ẹ̀hónú hàn nílé ìjọba ní Enugu níbẹ̀. Àwọn ọlọ́pàá rọ́ jáde. Àwọn òyìnbó ló pọ̀ nínú àwọn ọlọ́pàá náà ni wọ́n bá bẹ̀rẹ̀ sí yìnbọn fún àwọn ilé èédú náà. Bẹ́ẹ̀ àwọn kò gbébọn, wọn kò sì mú ohun ìjà kankan dání. Lójú ẹsẹ̀ làwọn ọlọ́pàá òyìnbó yìí ti pa 18 nínú àwọn òṣìṣẹ́ ilé èédú yìí. Wọ́n pa wọ́n bí ejò àìjẹni. Ọ̀rọ̀ yìí ló di ariwo tí gbogbo àgbáyé bẹ̀rẹ̀ sí pé àwọn òyìnbó Nàìjíríà ní apààyàn, wèrè, ìka ènìyàn àti àwọn tí kò láàánú rárá. Àwọn olórin àgbáyé fi wọ́n kọrin, bẹ́ẹ̀ ni àwọn oníwèé ìròyìn ní gbogbo àgbáyé ń kọ ọ̀rọ̀ nípa àwọn òyìnbó Nàìjíríà. Nígbà náà ni Ògúndé kọ eré rẹ̀ níparí ọdún 1950, Bread and Bullet. Ìṣẹ̀lẹ̀ Enugu ló fi ṣeré náà jáde. Lẹ́yìn tí Ògúndé ti ṣeré náà ní Èkó àti apá kan ilẹ̀ Yorùbá tí wọ́n ti pàtẹ́wọ́ fún dáadáa, ó gbé ó di ilẹ̀ Haúsá. Ṣùgbọ́n bó ṣe dé Kánò lọ́jọ́ tí eré náà yóò bẹ̀rẹ̀ gan, ọ̀gá ọlọ́pàá ibẹ̀ ránṣẹ́ pé lẹ́yìn tó sì ti ka oríṣiríṣi òfin fún un, ó sọ báyìí pé mo fi òfin de eré rẹ tí o fẹ́ wá ṣe ní Kánò pé o kò gbọdọ̀ ṣe é níbí nítorí àwọn ọ̀rọ̀ tó wà níbẹ̀, ọ̀rọ̀ tó lè da ìjọba rú ni. Báyìí ni wọn kò jẹ́ kí Ògúndé ṣeré náà. Lọ́jọ́ kejì ni ọba Kánò fúnra ẹ̀ sì ránṣẹ́ pé tó sọ fún un pé òfin tàwọn ládùúgbò àwọn kò fààyè gba irú eré bẹ́ẹ̀ yẹn o. Nígbàkigbà tó bá ní eré míì tó jẹ́ eré gidi tí kò la wàhálà lọ kó gbé e wá, àwọn èèyàn àwọn yóò jáde wá wòran.
ṣùgbọ́n nígbà tí wọ́n rí i pé Ògúndé kò torí ẹ̀ jáde ní Kánò tí wọn kò sì mọ ohun tó fẹ́ ṣe gan-an wọ́n gbé e lọ sílé ẹjọ́ ní ọjọ́ 8 oṣù karùn-ún ọdún 1951 wọ́n sì fi ẹ̀sùn kàn án pé ó fẹ́ da ìlú rú. ọjọ́ 14 oṣù karùn-ún ni wọ́n dá ẹjọ́ náà, ìyẹn ẹjọ́ tí wọ́n pe Ògúndé ní Kánò, bó tilẹ̀ jẹ́ pé ó gba ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Dáúdù gẹ́gẹ́ bí agbẹjọ́rò rẹ̀ tí tọ̀hún sì jà fitafita pẹ̀lú òyìnbó ńláńlá láti sọ pé kò sí ohun tó lè da ìlú rú nínú eré Ògúndé. síbẹ̀ ilé ẹjọ́ wọn nílẹ̀ Haúsá ta Ògúndé lójì. wọ́n ní kó san pọ́ùn 6 owó ìtanràn fún pé ó ń lẹ ìwé ìkéde mọ́ ara ògiri káàkiri ìlú náà. bí kò bá sì san owó náà wọn yóò sọ ọ́ sẹ́wọ̀n lọ́dọ̀ wọn. lẹ́yìn èyí ni wọ́n wá pàṣẹ fún un pé kó má da alábàá láti ṣeré náà ní Kánò. bẹ́ẹ̀ ni wọ́n tún fòfin dè é ní Maiduguri àti Kaduna. wọ́n ní Ògúndé bá fìbínú kúrò ní àwọn ìlú náà, ṣùgbọ́n ó ṣe léyìí ní Funtua, ó ṣe é ní Gùsò àti Minna, bẹ́ẹ̀ ni wọ́n sì jẹ́ kó ṣe é ní Jos àti Zaria. gbogbo bí wọ́n ti ń fi òfin de Ògúndé yìí, bẹ́ẹ̀ ni òkìkí rẹ̀ ń pọ̀n káàkiri ayé, bẹ́ẹ̀ lòkìkí rẹ̀ ń pọ̀n ní gbogbo ibi tó ń lọ. ọ̀nà tí Ògúndé sì fi ta Bobby yọ rèé nígbà tí wọ́n jọ ń ṣeré tíátà kó tó di pé Bobby Benson yí padà pátá sí orin kíkọ nìkan. ṣùgbọ́n nǹkan gbogbo yí padà fún Ògúndé lọ́dún 1951 yìí nígbà tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ dá ẹgbẹ́ Action Group sílẹ̀. bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ gan-an a ó tún ṣàlàyé láìpẹ́ jọjọ. Ọláyíwọlá alága fúnra ẹ̀ ló ń tún pẹrẹpẹrẹ ìtàn bàbá Ògúndé yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú dédé àkókò yìí o.